Africa Content TV. Ọlọ́run bá wa kẹ́ ya náà. Ọlọ́run bá wa kẹ́ wọn sí. Ọlọ́run bá wa foríjì wọn sí. Ọlọ́run bá wa foríjì wọn sí. Radiyallahu ta'ala anhum wa jami'i amwatil muslimin wa jami'i amwatil muslimina. wa jami'il amwatil muslimin wa jami'i amwatil muslimin. Ó ní ọmọ máa wọ́ mímu ọmọ wọ́ ní kẹsìrọ̀ bá mo ti sọ fún ọ ti pẹ́. Radiyallahu ta'ala anhum wa jami'i amwatil muslimin wa jami'i amwatil muslimin wa jami'il amwatil muslimin. Àkọọ́lẹ̀ tí ń bẹ nínú àkọọ́lẹ̀ Ọlọ́run tó sọ fún wa pé ká ṣàdúà fún bí ẹni wọ́n ń bẹ láyé wọn ò sí láyé mọ́, ká tọrọ kẹ́ ká tọrọ gẹ̀ fún wọn. A'udhu billahi minash shaitanir rajim. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna indakal kibara ahaduhuma aw kilahuma wala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan karima. واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. Èyí tá a bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sí ni wípé Ọlọ́run ò jẹ́ fara káásá lọ́dọ̀ ìyá kíyá tó lọ. واغفر لهما Ẹ kọsẹ̀. جناح الذل من الرحمة Ẹ kọsẹ̀ lára wọn. واغفر لهما جناح الذل من الرحمة Gbogbo ọmọ tó bá kọsẹ̀ lára ìyá rẹ̀ ọmọ náà kò ní gúnlẹ̀ dáadáa. واغفر لهما جناح الذل من الرحمة Gbogbo ọmọ tó bá ṣe sí ọ ìyá rẹ̀ bí gbogbo ẹgbẹ́ rẹ̀ bá ń lákòjọ rí láyé òun ò ní lákòjọ kankan. واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. Àṣẹ ẹ kú oríire púpọ̀. Alhaji wa Abdul Wasin Alabi Pasuma ẹ kú oríire ẹ kú ọjàgà. وقل رب ارحمهما Tọ́lọ́ ń gbé fò yín látara ìyá yín ẹ fara kẹ́gùn. وقل رب ارحمهما Ọmọ kan bẹ nú àwọn ọmọ Bani Israila bẹ́ẹ̀ máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ nígbà tí ìyá ń bẹ tọ́lọ́run ò jẹ́ kọsẹ̀ nígbà tí ìyá tún lọ tán Ọlọ́run ò jẹ́ kọsẹ̀. Ọmọ tá a wí irú sẹ́tẹ̀ǹsì náà lòun náà ń ṣe. وقضى Akọrin ni ربك akọrin ni ألا تعبدوا orin Lárúbáwá إياه lásìkò àwọn Bani Israila ó wá ní ohùn yẹn ní agbára gan tí ń bá ń dùn ohùn gbogbo àwọn ìjọ Bani Israila wọ́n máa jáde níjọ níjọ pé ohùn yìí ti dé ó sì mú orin kọ bẹ́ẹ̀. إما يبلغن عندك الكبر Gbogbo ohun tí wàá ṣe yẹn inú ìyá ọmọ wa dùn sí gẹ́gẹ́ bí ìyá rẹ̀ tó bí ọmọ. إما يبلغن Àmọ́ nǹkan ọyọ kan nìyá máa bànújẹ́ lérí ọmọ tá a wí òun ni pé máa mutí. إما يبلغن عندك الكبر
ìyá ọmọ wa sọ fún wípé tẹ́kìlá ìrẹ ọmọ mi bẹ̀rù Ọlọ́run àánú lórí gbà gbogbo àwọn èèyàn tí wọ́n ń pèlè ọ lérí tí wọ́n ń pè wọ̀ ní ìwọ ni máa sọ pé wọ́n kọ́ Ọlọ́run ni gẹ́gẹ́ bá Alhaji Pasuma àti máa sọ. Haji Semi Al-Imam Bọ̀rọ̀kìnní àmàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ọmọ èèyàn máa wá sọ fún ìyá rẹ̀ wípé ìwọ ìyá mi dákun gbẹnu rẹ̀ sọ́hún máa ń tẹ́ ń wí òun ti kọjá òun mọ̀ ti popular ju gbogbo ń tẹ́ ń wí yẹn lọ ojú àná lẹ̀ fi ń wò mí yẹn. ìyá ò ní rí ọmọ mi ẹ̀wù abiyamọ lórí ọmọ ó ní tẹ́kìlá bẹ̀rù Ọlọ́run bẹ̀rù Ọlọ́run ìwọ ọmọ yìí bẹ̀rù Ọlọ́run ìyá ọmọ sunkún ní gbogbo ìgbà. bẹ́ẹ̀ ni àwọn èrò tí rírí wù ní ń kó tàn jẹba gbogbo ọmọ tó bá déèyàn lójú òbí rẹ̀ tí ìjẹ́ èèyàn yẹn wọ́n ń gùn tí òjò mọ̀ mú ń túnṣe òbí rẹ̀ òun náà kò ní láàmì lákàláyé. ẹ bá ń wí níjọ́ tọmọ yìí wá fẹ́ họ bóyá yẹn ó ti mú ọtí yẹn ó ti mú ọmọ tẹ́yẹ́yẹ́ ó ti mú débi wípé kò rí nǹkan kan mọ́. ìyá wa rí níbi tó ti mutí ìyá wa ní ìrẹ ọmọ mi ń sì ń kìlọ̀ fún wa ní ọmọ mutí mọ́ láàrin ìgbà tí ìyá ń wí fún falátọ̀ màwájí aha ó bá gbáya rẹ̀ létí ó gbáya rẹ̀ létí bó ti gbáya rẹ̀ létí ìyá wa ń sunkún. وقل لهما قولا كريما. Haji Alabi Pasuma mo mọ̀ bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo oore t'Ọlọ́run ṣe fún yín kò jẹ́ ríra yín lójú ìyá yín gbogbo ọlá t'Ọlọ́run ṣe fún yín kò jẹ́ ríra yín lójú ìyá yín gbogbo oore t'Ọlọ́run ṣe fún yín kò jẹ́ sọ pé mi mo tó báyìí lójú ìyá yín. wa qul lahuma qawlan karima. ẹ dákun ẹ ní alhamdulillah. ìyá wa sunkún títí ojú ìyá fi fọ́. láàrin ìgbà tí ọmọ yìí ṣe báyìí tínú ìyá ó dùn tínú ìyá ń bàjẹ́ kò mọ̀ pàdùn àyà náà ní gbé wọn sókè. àdánwò wa dé fọmọ yìí àwọn tí ń pè wọn wàá pè mọ́. gbogbo ibi títí ní òde ènìyàn pẹ̀rẹ́ ń bẹ̀. gbogbo ibi títí ní ṣó lójú ẹ̀mí rẹ̀ wọn ò pé mọ́ ẹlòmíì ni wọ́n ń pè. ohùn rẹ̀ tó dùn létí àwọn olóríire ohùn yẹn kò dùn mọ́. wa qul lahuma qawlan karima. Karima. ló bá lórí òkè ńláńlá kó wọn lọ bẹ lọ́hùn. ibi tí ń bẹ lọ́hùn lórí òkè tó ṣe pé èyàn ò ní pe Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run má dáhùn bí irú àwọn òkè ńláńlá tó jẹ́ òkè àṣẹ ní Mákà òun ni. ìwọ̀n ń gbọ́ gbohùngbohùn pé a ní gbàdúrà rẹ̀ tòró orí yọnu ìyá rẹ̀. ẹ rí yọnu ìyá yín òrè òbò yín lójú kẹ ẹ má tọ́jú ìyá yín ẹ tọ́jú ìyá náà ẹ kẹ́ ìyá náà tí ìyá náà fi kú ni. لا تقل لهما أف ولا تنهرهما
mo fi ní àní ṣàdúà kan fún yín àfi ká kọ́kọ́ ṣàdúà fún ìyá yẹn torí tí ó dùn mọ́ yín jù náà nù. وقل لهما قولا كريما وقل لهما قولا كريما. ọlọ́run wọlé adédé àsìkò yìí gbogbo orú ìran oore tó ṣe fún wa táàfin ní dá àwọn òbí wa mà ọlọ́mọ gbé fún wa. ẹ dákun ẹ sàmì dáadáa. ọlọ́run bá wa kẹ́ ìyá wa Khadija, ọlọ́run bá wa foríjì wọ́n sí, ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa kẹ́ wọn sí, bá wa gẹ̀ wọ́n sí. Albarka ọlá al-Qur'an. Ìyá náà tún wá lọ nínú oṣù àpọ́nlé. Ìyá náà lọ nínú oṣù àforíjì. Ìyá náà lọ nínú oṣù àánú. Allahu yukrimuha yab'athuha fi azani. Ẹ bá ń wí lẹ́ẹ̀mejì sí Allahu yarhamuha. Allahu yukrimuha fi ahsani ó kọyọ̀ kan Allahu yarhamuha ya Allahu yab'athuha fi ahsani bismillahi kul huwallahu ahadun Allahu samadu. Àwa ṣàdúà fọ́mọ rẹ̀, ọmọ rẹ̀ àgbẹ̀yìn tẹ́yìn ṣe, onínúure ọlọ́kàn rẹ̀, olùnífẹ̀ẹ́ àwọn àfà. Ya Rabbi auna falmu'anu ayyadun. Ẹ ti ń fẹ́ràn àwọn àfà látọjọ́ tó ti pẹ́ ni. Allah inna khalaqa rijali wa hinamat faribatun minha tafuku ala kulli qarun bila kibrin wa qarun bila kibrin wa qarun bila kibrin wa safuhum bila ada wa judu bila manni wa hilmu bila ẹ bá ń yòbó ànábì fẹ́rẹ́fẹ́. Allah ọmọ rẹ̀ ni Haji Alabi Pasuma tí wọ́n wá ti ń di bàbá. inna khalaqa rijali wa hinamat. Bẹ́ẹ̀ bá ń pọ́nyàn lé ẹ̀ ń pọ́n lọ́run lé lára rẹ̀ ni. Bẹ́ẹ̀ bá ń ṣàyàfi àlálàáfà kan Ọlọ́run àtàlùkùránì tó gbé lọ́wọ́ ni tọrọjú orí èsè díẹ̀. inna khalaqa rijali wa hinamat. Ìtẹríba ọ̀pọ̀ fún aláàjì púpọ̀. faribatun minha tafuku ala kulli. Aya al-Qur'ani tí mo fẹ́ kọ́ bá mi wí ọ̀nà ni Rabbana zalamuna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana zalamuna àdúrà tá a ṣe fún yín náà nù. anfusana wa in lam taghfir lana wa tarhamna ẹ̀wẹ̀ lanakunanna minal khasirin. Haji wa Alabi Pasuma Rabbana pẹ̀lú gbogbo oore tọ́lọ́run ṣe fún yín ìtẹríba wá ju gbogbo oore yẹn lọ. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana. Gbogbo ẹni Ọlọ́run bá ṣoore fún láyé tí ó bá ti ní tẹríba ìtẹríba tí ó níyẹn náà ni ó jẹ oore tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn padà dòfò mọ́ lọ́wọ́. wa in lam taghfir lana wa tarhamna. Ẹ̀yin báyàn ṣe competition. in lam taghfir lana wa tarhamna. Lágbájá ṣe kinní kan èmi náà ó ṣe ń túláàsì. Haji Pasuma yìí ṣe bẹ́ẹ̀. wa in lam taghfir lana wa tarhamna. Òkúta náà ibi àná náà ni. in lam taghfir lana wa tarhamna. Ẹ ti ń kọrin láyé wọn èbí àfáà mi. in lam taghfir lana
ẹ ti ń bẹ nínú ayé yìí wọn ètí ìgbúrò àfáà mi láyé